ìwọ́n tẹ̀ ń pa máa gómi ó tọ́ka bọ́ pọ̀lọ́ yìí ṣe dàrú tó because ẹ wà sọ pé Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ó rìnrìn ó fún ẹnìkan lọ́pàá gbogbo process yìí gómi ṣe pé ọlọ́ba bandit gọ́ọ̀mẹ̀ntì lọ́rùn. ìmáàmù tó lé àtù l'Ógbómọ̀ṣọ́ ẹ pé rí pípa wọ́n mọ̀ tí wàá pa àwọn èèyàn ní Ògbómọ̀ṣọ́. síbẹ̀ ẹbí tí ń rí píìtì wọ́n bí pé èyí mọ̀ lọ gbé bọ́nú wá bí bá gbé wá jẹ́ ń kọ́ ṣé mo ṣe tọ́ka kò jọba ni ṣé wọ́n nílà káìbí ìjọba. ẹ̀yin dájọ́ ọmọ gómi ní tí gómi ń ṣe kò yé yín. bàbá bá yí pé ẹ̀yẹ dáàkú ẹ̀ṣẹ̀ṣẹ̀ ń bi ilé wọ́n ìtọ́lọ́pàá ń tẹ̀lé gbé káàkiri. ṣé ọlọ́pàá máa tẹ̀lé bandit terrorist. mo tún ń búra fún gbogbo ọmọ Nàìjíríà mo tún ń búra fún gbogbo ọmọ ilẹ̀ Yorùbá wípé ìní ẹ̀ńkántà kankan pẹ̀lú Gumi. ẹ wá tí ń fi hàn ní ìsìn ìpele ìwé tí wọn ò bá lò jáàbù ogun ó ṣẹlẹ̀. tí wọ́n bá ní àwọn káńtà ẹ̀dìkan wọ́n ń da ìlú tá a bá lọ bẹ̀ á mú wọn lẹ̀ di ọlọ́pàá ní àpààyàn yìí. ẹ láwọn ọmọ security fún ìsìláàmù tààràn iṣẹ́ security ẹ̀sìn kọ́ là ń wá o security ìlú ni sáwọn ẹni tí ó máa lọ rèé pa àwọn ọmọ ọlọ́mọ wípé wọn ò lo ìjáàbù lẹ fẹ́ gbé fún ìjọba. ohun tó bá ti bọ́ lulẹ̀ fífọ́ ní afọ́ o ọ̀rọ̀ tí Mufti Ìwó sọ lọ́jọ́ ọjọ́ òun àná ọmọ tí ń dòun bẹ́ẹ̀ gẹ́gẹ́ ọ̀rọ̀ tí Taliat Ayélára sọ nínú èyí tí àwọn èèyàn ń gbà bí ẹni gbàgbá ọtí ọ̀rọ̀ ọ̀hún ti ń doyè ayélujára rú o láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní òsì ẹ̀lẹ́ ti ṣẹlẹ̀ òun náà ni àwọn èèyàn ti ń fà wọ́n sọ̀tún sósì pàápàá jùlọ nígbà tí Mufti Ìwó tó ń sọ fún àwọn èèyàn nígbà náà pé ogun ti bẹ̀rẹ̀ wípé níṣẹ́ nìkan lọ ra ìbọn wípé àwọn ṣetán láti jagun ẹ̀sìn nígbà náà látìgbà tí máàmù Ògbómọ̀ṣọ́ ti jáde tó ní pé ẹ̀sìn wá ní àpáni láti ìgbà tí Gumi wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ìgbà tí Gumi sì ti wá sí ìlú Ìbàdàn ìyẹn nípínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n sọ pé ètò ajínigbé ti bẹ̀rẹ̀ báyìí o ohun tá a gbọ́ náà ni pé láyé ìgbà tí Gumi wá òun náà ni ìṣẹ̀lẹ̀ ajínigbé èyí tá a gbọ́rú ẹ̀ rí nípínlẹ̀ Ọ̀yọ́ ṣẹlẹ̀ ní báyìí o Mufti Ìwó ti wá jáde wípé wọ́n ní òun lòun pe Gumi wá pé tóun bá tiẹ̀ pe Gumi wá sípínlẹ̀ Ọ̀yọ́ pé kí ni ó ń ṣẹlẹ̀ àti pẹ̀lú pé tí èèyàn burúkú ni Gumi ni òun sọ̀rọ̀ títí ẹ̀ nínú èyí tí Mama Cassette ti jáde gbayagbaya fún Mama Cassette ti wá fún lésì lórí ọ̀rọ̀ tó sọ yìí nínú èyí tí wọ́n fẹ́ kẹ́ gbọ́ fọ́nrán ọ̀hún bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó ní Mama Cassette fún ìmáàmù Ògbómọ̀ṣọ́ lésì ọ̀rọ̀ ẹ̀ wípé sójú yìí ò wá ti já báyìí nígbà tá à ń sọ fún yín gbà náà wípé ẹ̀sìn ó di lẹ́gbà nípa pé sọ wípé ẹni tó bá ti kọ̀ tí ò lò jáàbù àfi kẹ́ ẹ pa ni wọn wá níṣẹ́ wá rí báyìí o wípé ilé ìwé tí wọn ò ti lò jáàbù ni nínú èyí tí ìyá yìí ti ń pe Mufti Ìwó wọ́n wá wẹra rẹ̀ mọ́ àti máàmù Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ ò bá gbàgbé nínú ọ̀rọ̀ sẹ́yìn làwọn ìsọyàn sọ wípé Ajígini wà lára àwọn tí wọ́n gbé Gumi wá sílùú Ìbàdàn gbọ́sáwò Ajígini náà ti wá jáde báyìí wípé òun ò mọ nǹkan kan nípa bó ṣe wá sílùú Ìbàdàn ṣùgbọ́n sáà nígbà tó ń gbọ́ pé wá sílùú Ìbàdàn òun lọ́ọ́ bẹ ṣùgbọ́n àwọn òjò bọ̀wọ́ báyìí ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú fọ́nrán tí mo fẹ́ fi hàn wáyìí nítorí pé wọ́n fi fídíò ọ̀hún hàn wá lábala ni níbi tí àwọn èèyàn yìí ti ń tàkúrọ̀sọ ìrìn ọ̀rọ̀ tí wọ́n sì ń kìka bọ̀ra wọn lójú ọ̀rọ̀ tó lágbára pọ̀ mà ní láàrin Mufti Ìwó Ìyá Cassette àti Ajígini ọ̀rọ̀ ńlá ni ó lágbára pọ̀ wọ́n fà wọn fọ́nrán ọ̀hún hàn wá tẹ́sí gbọ́ ṣùgbọ́n tí kẹ́sẹ̀ fún wa ni pé bá wa ṣí àkíní ọ̀hún bá wa jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá àbí ẹ̀yin yóò lólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwọn ń bẹ̀yìn ni bá wa tẹ̀ sójú ẹ bá wa dọ̀rẹ́ káwa náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá mọ́ gbàgbé o láti ti aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúgbà tá a bá ti wà lórí ètò wọ́n tún fi hàn wá nípa ajínigbé kan èyí tó ń bá àwọn ènìyàn ìlú dínàdúrà iye tó fẹ́ gbà tó lò máa gba 20 million pé tóun bá rí 20 million òun ó pàyà ẹni tọ̀hún ni tí wọ́n sì bẹ̀rẹ̀ sí bẹ̀ sí 3 million ṣùgbọ́n ṣá o ó lóun ní gba 3 million àfikún dẹ́mi ìyá ìlégbodò báwo àti sórílẹ̀-èdè Nàìjíríà yìí sí báwo la ti fẹ́ ṣe ìpínlẹ̀ ọmọ Oòduà ọ̀rọ̀ rẹ o ẹja ṣe àkíní ọ̀hún ẹja bá wà dọ̀rẹ́ kí àná ó sì bá yín dọ̀rẹ́ ẹja máa bí tu ọ̀hún bọ̀ o. èyàn kéwú ọkàwé sọ́dọ̀ àwọn ṣẹ́bàdìtì ẹ̀ka máa mú ẹnìkan torí kórìíra tẹ́ ẹ ní ìkórìíra ẹlẹ́yàmẹ̀yà tàbí torí pé mùsùlùmí tó jẹ́ ẹ̀yìn máa pa irọ́ pé níwájú èèyàn gan bóyá lọ́yà àpamọ́jọ lọ́yà fún làkàyè ẹ̀ lè bẹ́ẹ̀ díẹ̀ ń jẹ́ ìgan lọ́kàn jẹ́ àdúgbòmí gbogbo ẹ̀ ṣe pariwo tó tẹ́ fẹ́ yín sórí social media tẹ́ ẹ̀rọ dúmọ̀dú gbogbo tẹ́wí nínú ẹ̀dùn ò tí ì gbé láti gbà yìí ẹ wá lèmi ni mo gbé wá àwọn akẹ́lá gbé wá program ṣẹ́dọ̀ wọn lẹ́tà tí ẹ kọ sí àwọn tó kọ lẹ́tà sí àwọn àkọ́kọ́ lẹ́tà sí èmi náà wọ́n pe gbogbo àwọn èèyàn káàkiri olóṣèlú ń bẹ láàrin wa o ọlọ́pàá ń bẹ ń bi program o wọ́n tún wá jẹ́ ilé ọgbọ́n láti lọ sí ilé ọgbọ́n Yunifásitì Ìbàdàn kò rí program yẹn pé kò wò ó rí pé ó wúlò fún Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì rí pé ó wúlò ọlọ́pàá Nàìjíríà SS rí pé ó wúlò fún Nàìjíríà wọn àti lórí gbogbo ẹsẹ̀ parọ́ tó ṣé kò tí ì yẹ kẹ́ ẹ gbẹ́ yín pẹ̀ kàn gbó lórí social media ni ẹ̀gbọ́n nílà káyè tí orí tèèyàn bá ti fi ọ̀tẹ̀ inú ibi ni
tó o bá ti fi pilẹ̀ pọ̀ fẹ́ sọ̀rọ̀ ìsọkúsọ náà máa sọ ó lè pẹ́ ó ló mà pé ìsọkúsọ ni ṣùgbọ́n ìsọkúsọ iná lọ sọ ó sì ní láàkáyè pẹ̀lú ẹ ẹni ọba bẹ́ẹ̀ tí ẹni jọ kàn yí pé bóò ṣe máa ṣe nù ìgbà tó bá sọ̀rọ̀ tó wúlò náà wọn ò ní kọ́mọ́sí pé bó ṣe fi àìdí láàkáyè sọ alákọ̀ọ́kọ́ tó fi ń sọ eléyìí náà àwọn èèyàn ńláńlá oríṣiríṣi ní ẹgbẹ́ wa tí wọ́n jù mí lọ àtàwọn tá a jọ jẹ́gbẹ́ àwọn tó pè wá àwọn tó bá bọ́ sórí social media wọn ni Dawood Muhammad lásán wọn ti ilẹ̀ Yorùbá kọ̀ọ̀bọ̀n sí orúkọ àwọn táwọn pé àwọn náà sì pé gómi fúnra àwọn ìdí táwọn sì fi pé síbẹ̀ ẹgbẹ́ tí wọ́n rí bíi tí wọ́n bí ṣe èyí mọ̀ lọ gbé bọ́ọ̀lù wa bí bá gbé wa jẹ́ ńkọ́ ṣé mo ṣe tọ́ka kò ìjọba ni ṣé wọ́n nílà káyìí ìjọba bẹ́ẹ̀ sì rí nìyí kódà ní program ìgbàlódé lọ́pọ̀ tó ń tí àti fà lọ́wọ́ àmọ́ mo kì í wọn fà lọ́wọ́ yìí èmi àti àjọ bí wájú ara wa sọ̀rọ̀ báyìí ẹ̀ka ọ̀rọ̀ irọ́ nítorí pé ẹ̀fẹ́ bẹ̀rẹ̀ kẹjà ẹ fọ́nù ni bẹ̀rẹ̀ láti rí ọ̀rọ̀ bómi wọ́n padà sọ̀rọ̀ bómi ilé ẹni tó ṣàlàyé fún yín number one ẹ̀ tẹ́ sọ̀rọ̀ yìí ẹ̀ mọ́ bọ́ sí bómi wa ẹ̀ sì nídìí okòó yẹn ta ni bómi Nàìjíríà mi ni medical doctor ni doctor of Arabic study ni Islamic study àléébà bàbá ẹ̀ kò sí ẹ̀ka náà ti tí ọmọ báwo lọ́wọ́ ṣe rí nílẹ̀ Yorùbá bàbá ẹ̀ ṣe rí wọ́n àléébà bàbá ẹ̀ ìrọ́pẹ̀ ìpamọ́ gómi ọ̀tọ̀ka tó pọ̀lọ́ ìṣe ìdàgbò because ẹ̀rọ àtọ́kọ́ Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ó rìnrìn ó fún ẹnìkan lọ́pàá gbogbo process tí gómi ṣe pé ọlọ́pàá bàbá dìt gọ́ọ̀mẹ̀ntì lọ́rọ̀ ó sì lọ́yí chọ́ọ̀chì ní Kaduna wọn mà káàmì ní Kaduna mà wọ́n jọ sọ ni gọ́ọ̀mẹ̀ntì ní Kaduna ọmọ pé má yí lọ ọ̀rọ̀ àwọn èèyàn o àbí táwọn èèyàn bá pọ̀ nípọ̀ yaba tíjọba ò sì lè ọ̀pọ̀ bí ó ṣe mú wọn àmọ́ ẹnìkan wá rí pé nígbà tí mò ń bá wọn sọ̀rọ̀ àwọn kan ń gbé balẹ̀ wọn làwọn ò ṣe mọ́ ẹjú iṣẹ́ tí mo lè máa kọ́ wọn ò dẹ̀ di bẹ́ẹ̀ mọ́ kódà ká tó ń fún wọn ní ọdún sàpé ẹ̀bá lábẹ́gá náà sọ̀rọ̀ wọ́n kàn ń ṣe kíní nítorí kò ní sẹ́ni wọn lọ bá ìjọba ṣé ọ̀dà fún akálọ́ báwo yẹn sọ̀rọ̀ ká pé option ìṣẹ́dá kẹ́lẹ́ pé ọ̀dọ́ gbogbo tiwọn kẹ́ máa jagun lọ àmọ́jọ́jọ́ parí àbí tí wọ́n bá tábàlọ́ bá wọn sọ̀rọ̀ tí wọ́n bá tún bá tán láwọn ò ṣe rán dáadáa mọ́ ọlọ́pọ̀lọpọ̀ ń bẹ́nu wọn àmọ̀dí tí wọ́n ń ṣe wọ́n ń lò wọn ni mo kọ́ bí ìlú gbowó àìríjẹ àìrímú ló bí ẹlòmíì tó fi wà sá fún wọn ẹni wọn lọ́pọ̀ tó ní tìtọ́ láfa àgbà ti gbogbo everybody mọ́nu ẹ bá rí àbá ńlá níbí iná tí bá ń lọ àti tọ́jú àtọmọlé kéwò wọn ṣéwù bẹ́ẹ̀ náà ní rúgbórí pọ́ọ̀gì mà olè mà jàgùdà mà èèyàn rẹ̀ mà ìjọba mà gbogbo ayé lọ́mà ẹni bá tún bá búlà gbogbo kan ní ọmọ wọ́n àṣọ fún yín pé àìmọ̀ iye ọmọ ní òṣè jàgùdà ìnáwó ẹ bá ti wá rí ìṣẹ̀lẹ̀ kan ọ̀tọ̀ ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ẹ wà máa lọ ìṣẹ̀lẹ̀ mọ́ ìdí tí bẹ́ẹ̀ ní tẹ́lẹ̀ ẹ nílá àkẹyè arọ kan lórí àwọn abóso orí social media ó ti kọ́ orí social media bẹ́ẹ̀ tó kọjá àrọ̀ náà ní òfin níṣẹ́ arọ ẹ mo ti rí fídíò rẹ̀ mo ti dá lóòdù ẹ mo ti rá fáwọn lọ́yà ká bá lè wá nǹkan ṣẹṣẹ bẹ́ẹ̀ ká gbé lọ rí ẹjọ́ arọ ní ọ́ sọ lẹ́sẹ̀ tó rìn káàkiri ni ó sì pọ̀ sí pé bẹ́sẹ̀ rẹ̀ ṣe rọ náà kó ti àfẹ́ ti gbé rẹ̀ kó ló ti máa rọ ó ní mo ti dá àwọn ọmọ ogun kalẹ̀ kò ní láàkáyé tó ń bá dá ọmọ ogun tí ò bófin mu tí mo bá dá kalẹ̀ ṣé ìwọ ló pè pé kò bófin mu wọ arọ tó pé wọ́n máa fún ọdún kọlọ́sẹ̀ nù lé ìwọ mọ́tò tó bá rí tọ́ba fẹ́ sọ ìwọ ẹ̀kọ́ lọ́bẹ̀ tó ní tó rí lọ́bẹ̀ ìṣẹ́ ń pè ní bandit ní north ẹ má lè wí àwọn tí ń jìyà gbé nìkan ni o wọ́n pọ̀ táìpù wọn pọ̀ èyí tí máa ń ṣèkà tó burú jù nù wọn wọ́n yìí ṣe ọmọ Nàìjíríà wọ́n wọlé láti Niger Chad Cameroon ni láti máa pààyàn jù gan bẹ́ẹ̀ tó ti ń lú mọ́ra wọn nípa pé eré àwọn làwọn ọ̀daràn tí ń wọlé ó tó ń lú mọ́ra tọ́ọ̀gì láàárín ní wọn ń gbé àtàwọn ọmọ aláìní sẹ́tọ̀ pé ìlú tí ọlọ́sì tó pọ̀ jù tẹ́gbẹ́ wá ti fún lówó ní ẹ̀dá yìí sábà ní ọmọ sí láti ọmọ sí kíni ni wọ́n máa ṣe ṣé irú ìlú báwọn ọ̀rọ̀ wọn ò gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbúkú láti wọ́n mọ̀ jà arákùnrin wa dìjọba lọ bájọba ìjọba lọ́wọ́ aràn ẹ̀yin wá dúró kalẹ̀ bíbà ẹ̀ mọ ẹ̀ béèrè pé wá ìṣèjọba kí ló dé tà lọ bájọba àwọn ẹ̀ka ń gbé píkṣọ Gómìn nígbà tó jókòó tí ọmọ pírẹsidẹ̀ntì wa Ṣèyí Gómìn ìgbà tó jókòó tí Ọbásanjọ́ ẹ̀ tí ì rí Gómìn òun àti gómìnà Gómìn àti àwọn sẹ́nẹ́tọ̀ yàtọ̀ ẹni bọ̀dì tó jẹ́ èèyàn ńlá lónìí especially ní north ṣé ọmọ ẹ̀jẹ̀ pẹ̀lú Gómìn òní ti ju everybody ni tó yẹ pé ọmọ ọ̀rọ̀ sọ àfáà ní ọmọwé ni bó ṣe kéwú nínú lébì ló tó lọ sáré dáadáa lọ sí kíni lọ kéwú bẹ́ẹ̀ náà nìwé
ó sì fi ẹ̀mí ara rẹ̀ lẹ́yìn láti ṣe sọ́jà Nàìjíríà. Sọ́jà lọ wà tí wọ́n fi pè ọ̀gá kan nu sọ́jà ní wọ́n fi pè wípé bàbá ti kú wá lórí bàbá rẹ̀. Ìgbà yẹn ló wà lọ kọ́ kéwù sí ọwọ́ lọ di dọ́kítọ̀ di kéwù. Mo tọ́ ọmọ tó di lọ́yà, mo sọ̀pọ́ọ̀tì ẹni tó fẹ́ di lọ́yà, wọ́n yálà jí tó fi di lọ́yà, owó tó fi di lọ́yà béèrè mo gbé. Mo tún wá rí ìtọ́ pé láti bẹ̀rẹ̀ dé parí mo dúró tó fi di lọ́yà. Mo ti produce lọ́yà, mo ti produce nurse, mo ti àìmọye graduate PhD ni mo ti produce láàrin 33 years láti bẹ̀rẹ̀. Owó tó yàrá bá ní èèyàn ọmọ ẹ lọ di nǹkan ní. Tó wá débi tó yẹ olùkọ́ dáṣí kẹ́lẹ́ nígbà tó mo tún ní ẹgbẹ́ òṣèlú tàwọn TPF nílùú tí orí mi yìí ìgbà bá ti ń ṣe méjì ní PDP, APC, Akọ́ọ̀dù wọ́ọ̀dù tó bá ti rí ọgbọ́dọ̀ ìta àwọn náà bẹ̀ tó náà ṣe méjì tiẹ̀ torí pé ọ̀fẹ́ ṣe bí olóṣèlú torí ẹ̀sìn ti ń bẹ lára rẹ̀ ọwọ́ ń ṣòṣèlú tiẹ̀ lọ́nà tó yàtọ̀ ọlẹ́gbẹ́ òṣèlú tiẹ̀ lọ́tọ̀ nígbà mu tó gbàgbọ́. Ẹ máa gbọ́ ǹjẹ́ ń pè ní Mufti Dawood Umrana. Mo rí bàbá rí bí mi kò sẹ́yìn kan tó pé bàbá mi terrorist kò sẹ́yìn tí ọ̀nà bàbá mi olùsìn lọ́nà alẹ́ ọ̀gbọ́n ìyá rí ló sì ní inú ilé eré nídìí bàbá àtìyá. Ilé wa lé Mọ́láṣá ilé ọba ni àbúrò Olúwo ìsìn ilé Èmèrè ilé Olúwo kò sẹ́yìn kan tó dá láàrin ibi láti tọ́jú Olúwo ni àbúrò Olúwo ni mí sẹ́yìn náà máa dàrú. Ẹlẹ́kẹ̀ẹ́ ta ni ó sọ wípé terrorist ní sẹ́bàrà àdúgbò mi tó gbà mí tájọ gbé àdúgbò tó wà ń ta dèdèrè òpónú sọ aráàlú mi tó lè wí bẹ́ẹ̀ tó ń wí. Ẹni ọba sọ fún ọ sọ fún pé wọ́n wá sọ lójú social media wọ́n sọ fún mi ní àwọn aráàlú mi náà lọ sọ fún mi wọ́n á sọ fún tòun gẹ́gẹ́ kó sọ jáde lórí kò síbi tí yóò sàlábòsí ọ̀nà síbi tí yóò sí aláìmọ̀kan bí ẹ bá dẹ̀ aláìmọ̀kan bá ti bá sọ̀rọ̀ aláìmọ̀kan sọ náà lòun ní òsìkèrè àmọ̀ká tó là káyè ní yóò ṣe sùúrù pẹ̀lú ọ̀rọ̀ tó bá gbọ́ yóò wá di adébọn ni kó tó máa sọ kó láti wà tó sọ gan yóò tó fọgbọ́n sọ. Bẹ́ẹ̀ ni mo yìí pé láti 1994 nípa àwọn security ti bẹ̀rẹ̀ kò sí yàtọ̀ láàrin bá department àti àwọn security níjẹ́ tí mo dáta àwọn rẹ̀ èmi tí mo dáta àwọn rẹ̀ anybody tí bá jẹ́ ká àwọn èmi tí mo kò sí àwọn rẹ̀ ẹ̀jẹ̀ dáta àwọn rẹ̀ mo ṣe ń dá rẹ̀ mo dá security rẹ̀ 33 years rẹ̀ ṣùgbọ́n service public service ló ká máa sọ́ọ̀lù 25 years rẹ̀ àwọn kan wà máa sọ̀rọ̀ nípa security ní ìsìn nígbà ògbà lọ kàwé jáde kí ló ti jẹ́ bóyá ọ̀pọ̀lọpọ̀ ọmọ bá kàwé bóyá òṣọ́jà nínú àbí mílítàǹtì nínú máa wọ ẹni tí ó dá security lẹ kí ló mọ̀ tó bá lẹ̀ wọ́n wá ń pè mí ní terrorist kan possible kí n jẹ́ terrorist ọpọlọ mi ju tiẹ̀ lọ ni ọ̀hún àmọ́ bó ṣe describe tàbí ń pè ní Mufti ilẹ̀ Yorùbá níjọ́ tó bá mọ̀ dáadáa ó ṣe àtàgbà ìtọ́pọ̀ ẹ bọ́ sórí ayélujára ẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ bàtà wá béèrè ta là wa ìlú tí ẹ tẹ́ lórí wa sọ yìí wá béèrè pé ta ni wa ó rí ní kírísítẹ̀ kan church sọ̀tọ̀ sọ nílùú òwe orí nígbà yìí tó sọ yìí ó ní kírísítẹ̀ church kan church sọ̀tẹ̀ sọ yẹn níbi ìrìtàṣẹ́ bá wà rí mùsùlùmí wọ́n máa ń ṣàdúrà fún alùwà bí ìrì ọba Olúwo yìí wọ́n bàbàrà wa tọrọ ọba tó fẹ́ ṣe ìlú ni ọba tó ń lọ náà ló bàbàrà wa nù àti lu ọba kan lọ ó tó wá di Olúwo tó dé òun ìfọ́mà ni ẹ tó wá tún wò tó kò sọba tó ní ó dé kò dẹ̀ sí chairman local government orí ọjẹ́ ìyá ọba wa sí ni a ti lo tó lé 15 DPO tí kìíní ọmọ sọ fún ìkejì ọba ní pé ọ̀gá tẹ̀sẹ̀ dé tẹ́ bá fẹ́ succeed nílùú níbi security ẹ cooperate pẹ̀lú àtàwọn àmọ́ kún ọlọ́pàá lọ́wọ́ ni ẹjọ́ wá sọ pé ìkàwé pa tàwọn security kò ní ìmọ̀ gidi tó lè gbé náà tó lè kó ojú àwọn tẹ́lẹ̀ rí inú fídíò yìí bóyá ṣùgbọ́n rẹ̀ láìsí rẹ̀ àwọn ọlọ́mọ àmú ọ yàrá bí security di ó ní bàtà ọmọ sí ẹ̀ẹ̀mẹ́ta mẹ́rin nílùú pè wá ààfin àwọn aráàlú ìní ìmẹ́rẹ̀ ọlọ́pàá tó ń bẹ́ẹ̀ local government mẹ́mẹ́ wọ́n ní káwá gba ìgbà kálíbà máa ráyè ṣe sáfìsì wa dáadáa aláàfẹ́ àgbà ìgbà lọ́wọ́ ẹ̀nẹ́ka bí òní olónìí a sì mú onígbà àmọ́ bàbá rẹ̀ kìsì ló ti mọ̀ nínú fídíò àwọn ọ̀daràn yìí ó lọ́jọ́ àwọn ọ̀daràn kan wá wọ́n bá mi ní òru wọ́n ní kọ́lọ́fẹ́ jẹ́ pé wọ́n ti pàkọ́ náà àwọn security wa o orí bàtà àwọn ẹgbẹ́ wa lágbára pọ̀ wọ́n sáà yé ìgbà yìí ọmọ táwọn ń wá dáyé tèrè àgbò ni wọ́n ti pa báwa rí ló wá fẹ́ mọ̀ ṣàlàyé ní ha kí ìbá kó ń sún lẹ̀ ó ní tóun fi rìn yóò tó kìlómítà kan tóun fi wọ́lẹ̀ wọ́n sáà yé ìgbà yìí àjẹ́ ara tá a ní tí ó jẹ́ pé lágbègbè àti ń ṣe àtẹ́ àjẹ́ ara tá a ní àdúrà àwọn aráàlú wa ni so tí ọba chẹ́ẹ̀kì irú ta ló fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ kó o ti chẹ́ẹ̀kì ara rẹ̀ wọ́n tó fẹ́ sọ̀rọ̀ nípa nu mọ̀ pé èmi tí mo dá security ilẹ̀ tí ń sọ̀lù ni o èmi security ti ń sọ́lé ni o ọ̀ ń sọ̀lù ìlú sì mọ́ èmi náà mo dá ẹgbẹ́ òṣèlú lẹ́jọ́ tó wọ́n òbí ó kàn dá ní òṣèlú lónìí àjọ sọ̀rọ̀ ní ó ti àkéré fẹ́ ìlú mi ẹni kó o sì lè jẹ́ gọ́fúnà nípínlẹ̀ Ọ̀ṣun àjọ sọ̀rọ̀ ẹni bá ní àjọ sọ̀rọ̀ lájọ́ tá a ti wọ òṣèlú 1999 ní ó kọ ẹgbẹ́ tí àwọn ti dá department of politics rẹ̀ ẹni tí ń bá ní wọn ọ̀fẹ́ rí òjẹ́ gómìnà rí kò mú ìrìnlẹ̀ sàn tó bá ṣe ìwú wọ́n èlé wọ́n bà lọ́wọ́ rẹ̀ padà
wọn ò tó níbi tí èyí tí ò ti ní wọlé ẹni lájọ́ mi tó sọ̀pọ̀tì èèyàn ló ṣe gọ́ọ̀nà wọ́n ń wọlé ni mẹ́ta àwọn ní òkọ̀ tààwọn ni tó tààwọn náà gbogbo local government ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìbò nílẹ̀ Yorùbá kò sí state náà tí ò sí fóòtù wọn bẹ kò sí state náà lápẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun wà ní tó bá yọ̀ nípa ideology security bàbá ideology political náà wà tó sì wà Islamic lẹ́nu wọn bàbá bàbá ṣe mọ́ tó bá dàbí ó ṣe rí mi yìí ilẹ̀ ilé mi ni mo fi kọ́ ilé ọmọ òrukàn lápẹ́ àkọ́kọ́ ìbánú ayé mi ń kọ̀kọ́ nílẹ̀ ilé bàbá mi kan ló kó ní iná 370,000 naira láti ra ilẹ̀ náà kọ́lé ilé bàbá mi ń gbà ẹgbẹ́ kan ti wó bàbá mi wá ní mọ́pá àbúrò mi tó jẹ́ ìyá mi náà kọ́lé ọwọ́ fún mi 370,000 naira ó ní mo fi ilẹ̀ mo sì ráwó fúnra mi o pé kí n lọ kọ́lé tàbí wọ́n fi bú mi lówó ilẹ̀ ilé ni mo á change sí ilé ọmọ òrukàn èmi mo ṣe parí ilé ọmọ òrukàn kì í ṣèjọ o tòmọ́ náà bá ń kẹ́ àwọn bàbá wa Professor Abubakar tí ẹ bá rí rìn lára ilé ọmọ òrukàn ẹ bá rí pílà ń bẹ tó bá lórí ń bẹ òun ló kó owó rìn lẹ gbogbo tó bá kú yòókù gbèsè ìjọ àmọ́ àtilẹ̀ àti ilé ọmọ òrukàn ìjọ lónìí gbèsè mi mo ti bójọ ẹ lè bó kọ mi lórí ilẹ̀ mọ́ ó kọ mi níbẹ̀ lórí ilẹ̀ tẹ́lẹ̀ bọ́dà ìgbà mo fẹ́ fi ilẹ̀ àwọn àgbà jẹ̀mọ́ kan bẹ̀ tí wọ́n yarí fún mi pé àkọ́kọ́ àbàtẹ́ ìkọ́kọ́ lẹ́nu ààbò jẹ̀mọ́ ní ilẹ̀ ilé yìí wo tí mo fẹ́ mi tàbí mẹ́rin pé èmi tó rí mo ṣe security wọn má gbàgbé pé mo tún ṣe charity náà o jojoojúmọ́ nǹkan má bu ẹnu lóúnjẹ àárọ̀ pàkọ́sà àbálẹ́ àbí mẹ́tẹ̀ẹ̀ta tí èyí ṣe family kìí ṣẹ̀jẹ̀ mi o ẹlòmíì máa ń fún olówó oṣù tí ó jẹ lóṣooṣù ni àwọn ọmọ tí wọ́n máa sọ pé wọ́n sẹ́ǹdì owó bóyá ó lè má ju 20% lọ ni wọ́n lè mọ̀ nípa àánú tí wọ́n máa ṣe bóyá mo sẹ́ǹdì owó síyàn lọ fi jẹun ìrànlọ́wọ́ bàbá wa olú wọn pè mí jọ̀kan ọmọ kan olóhùn lọ sọ́ọ̀ lọ wọ́n á fún ní owó yẹn lé 200,000 naira ọwọ́ lọ bá bàbá olú pé ẹ bá ń kí àmì olú wa surprise bí sí mo ló lọ ni ọ̀rọ̀ mi ò lò lọ bẹ́ẹ̀ mo ṣe lè fún yẹn ní adúrú 200,000 naira mọ́ rẹ́rìn ó ti fún yẹn ní 500,000 naira ẹgbẹ́ gbogbo tó wà lọ́wọ́ mi ṣùgbọ́n torí pé tí ó lànà èmi ò kì í kówó pamọ́ mo lè ní 2 million naira lọ́wọ́ lórí ṣùgbọ́n dá mi dúpọ̀ $1 ẹni ọba ti dé ni ẹ bá ti kọ̀kọ́ dé ni àwọn fámìlì mi gan ó lè ti náwó pẹ́ kí n tó rántí pé ò tí ì jẹun so mo ní charity mo ṣe dábàá àwọn olè àwọn tó rán charity department tó ní agbára ọ̀rẹ́ sí báàjì kàkàtà ẹ̀rí tí ò ní rán rẹ̀ Christian gbàdúrà fún wa wọn bá so bọ́wẹ̀ ní àsìkò ensars bọ́wẹ̀ àwọn Baptist àwọn àtàjẹ̀ owó sórí deputy governor ló pè mí pé ẹ̀dàkùn òun ti pé police station àwọn ọlọ́pàá ní nígbà tí àwọn tó ń sun secretariat campus secretariat tí wọ́n ń bọ̀ wá sí police station wọ́n ń bọ̀ wá sún àwọn gẹ́gẹ́ ti pa mí ìta wọn ti pè mí wípé ẹ̀dàkùn ara àná ọlọ́pàá gẹ́gẹ́ pè mí lọ́jọ́ dàwí torí àwọn yẹn ti pọ̀ jù sọ́lọ́pàá wọn yẹn mọ̀ ni pé ká dá wọn padà kọ́ máa sun police station àti wọn àtẹ́ǹtì sí ẹgbẹ́ police station dúkìá aráàlú ni secretariat dúkìá aráàlú lẹ́ẹ̀lẹ́ sún tí wọ́n bá ní àwọn òní bá wọ́n ṣe pọ̀ tó láàárọ̀ àpọ̀ á lè padà bẹ́ẹ̀ ni deputy governor ṣe pè mí pé àwọn ti pẹ́ police station lọ́kọ́ bọ́ yà pè mí àwọn ọlọ́pàá máa reverse case ọ̀dọ̀ wa nígbà wọn bàlẹ́ ẹ̀kọ́ pọ̀ tó lè bá wọn ṣiṣẹ́ wọn àbá wọn ṣe àmọ́ tó bá ti la ìbọn ńlá ọlọ́pàá ní òṣèré o àwọn ètí yàn máa lé o security àwọn ètí yàn máa lé kò lè tì yàn máa lé láyé ọmọ tó bá bẹ̀rù ẹ̀wà àjọ security wa gbogbo tí òfin bá ń láàlẹ̀ tó yẹ pé ọlọ́pàá ló lè ṣe sọ́jà ló lè ṣe DSS ló lè ṣe civil defence ló lè ṣe ò lè rí akáyé rẹ̀ àwọn máa ń fa ọ̀daràn lẹ̀ dé wọn ni àìlófin o àwọn èsì ìṣe irú òkú gbẹ̀kan tọ́lọ pàwọn Fúlàní rárá o tí wọ́n bá ní àwọn káńtẹ́ ìfẹ́ wọn ń da ìlú tá a bá lọ bẹ̀ á mú wọn lẹ̀ di ọlọ́pàá ní àpààyàn rí tó bá dára àṣẹ ní sẹ́ẹ̀kì pààyàn rí àbí ọwọ́ èèyàn rí bẹ́ẹ̀ kò sí ọ̀daràn ìjọ kan la mú ọ̀daràn pẹ̀lú gbà mẹ́fẹ́ ìfàtí àwọn àni wọ́n yìí máa ń lò gbogbo ńlá mú wọn tìbátìbá tá a lọ kó bàbá àwọn ọlọ́pàá ní DPO ní bàbá kábíyèsí ọ̀rọ̀ àwọn táwọn yìí ò fẹ̀yẹ̀ yé mi báwo owó ọ̀bá bà lọ́wọ́ wọn rí wọ́n sì mú ẹ tó ń yèbá wọ́n mú tìbátìbá kó láyé bá tí wọ́n bà lọ́wọ́ wọn rí kí agbára àwọn kan wọ́n lò ọlọ́pàá dáhùn orí jókòó lu ni ọfẹ́ dáhùn olóòrùn ní dání ẹnu ẹ tó ọmọ sọmọ wà tó ní olóòrùn lásán wọn pé sọ ọmọ ìlú bí tọwọ ẹ ọmọ bóòdó ti jẹ ọmọ pé àwọn àfáà tẹ máa lo tíra ó tíra ó ti yé wọn olóòrùn bẹ́ẹ̀ náà lórí ọ̀nà ni wọ́n lọ bá olóòrùn pé àwọn èlò tí àwọn èèyàn tù olóòrùn ní gbé wá ní kí n tún sọ fún tí n bá sọ pé tíra ni lọ́kọ̀ọ́ máa béèrè lọ́nà kò ní yé ọ̀rẹ́ tí àkàtì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ju àdúrà olùkọ́ àgbà lọ àwọn àgbàdo àti ọ̀sẹ̀ wọn ò gbówó wàá pàwó ẹ̀yin wá mú wọn wá fẹ́ máa pariwo a ní nǹkan tó pọ̀ wá ní sùkúù wá ti lé 70 káàdì ilẹ̀ Yorùbá nursery primary secondary school a ní college of education a tún ní college of health technology fíṣẹ̀ bí láàyè o tí wọ́n dájọ́
níta máa ṣe nù àwọn ìpààyàn ìsọdàrà wọ́n nítorí pé wọ́n lẹ́mìí ìpààyàn ọ̀daràn ní báyọ̀ fámìlì ọ̀nà ọ̀dà bàbá rẹ̀ ọ̀dà ìyá rẹ̀ ọ̀dà lóbi lẹ́mìí tí ọ̀dà tẹ́lò ni ọlọ́run parí tó àṣírí gbogbo àwọn ẹni bí kí àwọn aráàlú ọlọ́kàbalẹ̀ gbogbo ìjọba ń wà ọba tó pé òun lọ dá kọ̀rọ̀ òun lọ dá gbangba òun lọ́mọ kọ̀rọ̀ ju anybody lọ òun lọ́mọ gbangba ju àwọn táàrù bá mọ́ ìnáà lọ ọba tó ní wa ọba tó ní bẹ̀rẹ̀ tó ní òpin ọba tí ń bẹ sánmà tí ò sí ẹnì kankan tó tóbi tó ní sánmà àtìlẹ̀ ọba tí ń rí tẹ́nì kankan ò ní rí láíláí ọba tó rí ju táà ń rí lọ wàlá òṣèlú òmìnira tó bó ṣerú náà ọmọ là tó ṣerú ọba tó lóun dá tá a lè rí àti tá a lè rí láíláí ọba náà là ń tọrọ tó àwọn àkànṣoṣo tá a rí ń gbà fẹ́ bẹ̀rẹ̀ nù bàbá ẹ̀rọ ojú àdúrà lẹ́yà lórí wọ́n á gbé kúrò àníjáde wọn fi ṣàdúrà lẹ́yìn náà bàbá wa yòókù àwọn bàbá àlùbáríkà àtàwọn aráàlú wa tí wọ́n fẹ́ràn wa wo gbogbo náà kò sẹ́lẹ̀ kàtí ó mu wa ẹmú tí o kò sẹ́lẹ̀ kàtí ó mu wa àwọn èèyàn ìkan lẹ́yìn DSS àìsè ìkan lẹ́yìn ọlọ́pàá ìjọba ní àṣẹ láti kí ni o láti agbẹ́jù ọ̀nà ọ̀gbọ́n ni ebi bí ọkọ̀ ọ̀sẹ̀ lójú sọ̀rọ̀ akọ́lọ́pàá lè ṣèlú náà ó lè rí wa ìgbẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn wà lọ́wọ́ ẹjọ́ sọ wípé ẹjọ́ wọlé alẹ́ sọ tí ò sẹ́nà kan náà tó lè sọ ibi abá fi ìsìnkú tó máa ń wọlé àyàkọ́ yà jẹ́kádà ọlọ́run aráàlú gọ́ọ̀mà nípínlẹ̀ Ọ̀ṣun yìí o àti lórí mímbà tí mo ti ṣe kéde tí mo ti sọ̀rọ̀ ẹ mọ́ pààrọ̀ ọmọ ẹ wá gbọ́dọ̀ dáa ọlọ́run mímú ti sàrọ̀wọ́ ó sì máa ṣe ọjọ́ ńlá làwà yìí gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ da ilẹ̀ Yorùbá bóyá ìfọ̀n fẹ́sẹ̀ lẹ́yìn ìdájọ́ ìmọ̀ ẹ̀dá àdá àárọ̀ àbí bóyá ẹ̀yin gan fẹ́ máa jíyàn gbé ká lè balẹ̀ Yorùbá jẹ́ àtàwọn tó ń ṣe ọ̀daràn tó fẹ́ wọlé Yorùbá yìí á fi ọdún gbọ́rò ẹ̀tẹ́ wọn ni á fi ọdún gbọ́rò wọn ti mú wọn ni á fi ọdún gbọ́rò wọn ti ṣubú ni tó lẹ́yìn tẹ́ fẹ́ bà wà ní ọjọ́ ẹ lọ túbá mo fún yín ní òní ẹ lọ túbá tẹ́yẹ̀ bá túbá láti ọ̀la lọ Ọlọ́run dàdúrà yóò dàdúrà sọ pé tẹ́yẹ̀ bá wá sórí social media padà wàá túbá bí àtẹ náà wọ́n dànù ilé ayé iye òní fẹ́yìn àjọ tẹ̀lá tó túbá àgbàyé lọ́lọ́lọ́ ti rí àwọn ọ̀daràn bẹ̀rẹ̀ láti àdó àwọn tí wọ́n fẹ́ máa wọlé Yorùbá yìí àbẹ́tẹ̀ wà nù ilẹ̀ Yorùbá gan wọ́n bá wa kọ́ àwọn tí wọ́n ń parọ́ mọ́ Islam àbí wọ́n ń parọ́ mọ́ mi bá mi kọ́ wọn lẹ́kọ̀ọ́ jẹ́ wọ́n mú ọ látara sọkúsọ tí wọ́n sọ àmọ́ tí wọ́n bá ti túbá Ọlọ́run má dẹ̀wó kó fọ́. sùkúù wa rèé o mọ́ṣíìnì mi ni mo páàkì sábẹ́gi yìí o mo ti dé skul láti aago 9 lẹ́ni Monday ní oko tí wọ́n pín mi sí ní dárúkọ ẹ̀wọ̀n gbó yìí bó ṣe pò lọ ẹ̀wọ̀n gbó yìí ẹ̀wọ̀n building sùkúù ní ẹ̀wọ̀n kò sẹ́nì kankan táìmù tí mo ń kámẹ́rà yìí jẹ́ aago 12 láti 9 mo ti wá skul ẹ̀wọ̀n gbó lọ ẹ ti rí èmi nìkan ni mo dá wà ní skul báyìí ẹ ti rí ẹ̀wọ̀n orí tébù ẹ ti rí ẹ̀wọ̀n ní kíláàsì kò sọ́mọ kankan ẹ ti rí gbogbo ní skul ẹ ti rí kò sọ́mọ kankan tí ọmọ kankan ẹ̀wọ̀n sùkúù rèé ìrọ̀gà ọmọ sùkúù èmi èsìnwó ti kàkan pín bẹ́ẹ̀ náà ní láyé àwọn báńdíìtì ẹ̀rí tàbá jìnà sí wa kódà bẹ́ẹ̀ yẹn pariwo bí àwọn ìpín tó gbọ́ lábàgán wọn ti gbé èèyàn lọ lọ́mọdé wọn jí èèyàn pé mi ẹ̀rí àárọ̀ ọmọ sùkúù ààrí títà kan èmi nìkan ni mo dá wá ẹ̀sìn òwúrẹ́ o lọ́mọdé àṣìṣẹ́ sí mọ́jà àṣìrìn o ẹ̀wù bíbè sínú igbó ẹ̀wù adúrú igbó tí ń bẹ lẹ́yìn wa igbó yẹn kò tó ẹsẹ̀ bàtà méjì ẹ̀wù bíbè sí igbó ẹ̀wù adúrú igbó yìí títà méjì péré ní lẹ́nu òdìdí síbẹ̀ wọn ọ̀gá àtọmọṣẹ́ kan èmi tí mo ń kámẹ́rà yìí àti atf àjù méjì òun lọ nídìí ìwé skul yìí kò ti jẹ́ nù ọgbà àfúrásì báyìí ti sú àwọn láyé àwọn báńdíìtì kò sẹ́ni kankan láyé àwọn báńdíìtì ọ̀tún ilé sùkúù gbóró yí wa káyé o wọ́n fi wọnú sùkúù wa sọ fún yẹn pé ọyẹ bọ́ọ̀tà ẹnì kankan ò ní gbúròó wọn ilé sùkúù rẹ òun atẹ́gùn ti gbé gbogbo ẹ̀tẹ̀lẹ̀ kódà wọ́n fà balẹ̀ wọnú gbó wá báyẹn bẹ́ẹ̀ ni kò sí ilé kankan ní ẹ̀bà ìrárá kò sí. ẹgbẹ́ Gumi wọlé láti lè béèrè nípa báwo làbò olú ni ìgbà ṣẹlẹ̀ṣẹlẹ̀ Mufti Ìwó ń járí yín takẹ́ sọ sí Tọ́líátù ìmáàmù Ògbómọ̀ṣọ́ ǹjọ́ tiẹ̀ ṣó kọ́ndẹ́lẹ́sì ẹ̀ ǹjọ́ ṣó àánú
ǹjọ́ kídà ó káàánú ń tó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ so bẹ́ẹ̀ ṣe fẹ́ kórí bẹ́ẹ̀ náà lórí àbí oníkálukú nu òun nù ọlọ́nà ṣe é rọ́rọ̀ ọjà ẹ̀sìn àgúnlá ń tó bá wò lè ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ṣe rí ẹ̀yin méjèèjì ń tẹ́ ẹ ti dálẹ̀ lẹ́lẹ̀ Yorùbá kì í ṣe kékeré awitan ẹ̀ tún wá lọ rè gbé àwọn ọmọ tẹ́ ẹ̀ tọ́ àwọn ọmọ ilẹ̀ Haúsá àwọn ọmọ ilẹ̀ Kogi tí wò ó mọ̀ ṣé wọ́n jọ mọ̀ wò àwọn ẹni tẹ́ ẹ kó kalẹ̀ àbí wọ́n jọ mọ̀ Ọ̀ṣun Mufti wo èmi ò ṣẹ́rí àti fọ́tò yín àti gbogbo èyí tí ajíkíní ń sọ pé ńgbà náà wọ́n gbé fọ́tò òun ṣé wọn ò mọ̀ pé defamation kìíní kan ní kí ní jẹ́ defamation ọ̀rọ̀ tí bàbá Mudiru sọ lórí ẹni tó mọ àwọn báńdíìtì wọ́n máa ń lò káàkiri bàbá Mudiru ò mọ̀ tí torí ẹ̀ lóun fẹ́ pè wọ́n lẹ́jọ́ mo bi yín léèrè ẹ dá wàhálà alẹ́ tẹ́ ẹ wàá sojú múrẹ́ ẹ wọnú ilé ẹ wá lọ kó àwọn ọmọ Kogi state àwọn ọmọ Fúlàní tó jẹ́ pé gbogbo màlúù wọn ti kó lọ tà tán Mufti wo ẹ wá kọ́ wọn iṣẹ́ kan fẹ́ dàlúrú àbí iṣẹ́ kìtì ẹ̀ la fẹ́ mọ̀ sí ẹ̀ ń jẹ́ Mufti ẹ sì tún lẹ̀ mú mọ́tò igbó ẹni bá ti kó igbó ẹ wá tún fẹ́ sọ pé fẹ́ ṣe security ẹ láwọn ọmọ security fún ìsìláàmù táràn iṣẹ́ security ẹ̀sìn kọ́ là ń wá o security ìlú ni sáwọn ẹni tí ó máa lọ rè pa àwọn ọmọ ọlọ́mọ wípé wọn ò lo ìjáàbù lẹ fẹ́ gbé fún ìjọba ẹ yá ṣe lẹ́nu wo yín yẹn torí èmi máa mú ẹ̀rí síta ìmáàmù Tọ́líàtù l'Ógbómọ̀ṣọ́ ẹ pé rí pípa wọ́n mọ̀ tí wá pa àwọn èèyàn ní Ògbómọ̀ṣọ́ wọ́n ti wá pa àwọn kìrìsìtẹ́nì l'Ógbómọ̀ṣọ́ wọ́n sì ti gbé kìrìsìtẹ́nì lọ inú rẹ̀ ń dùn ń tó sọ ṣẹ Tọ́líàtù kí ló dé ṣáwa nìkan ní ìsìláàmù ni ṣáwa nìkan ní mùsùlùmí tó bá ti jẹ́ pàwọ̀ yóò bá jẹ́ àgbà fún yín ni àbá ní bóyá bó ṣe ń ṣe é bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn lẹ́yìn fi ń yaran sọ́bẹ̀ lẹ́ fi ń dádàkúdà lẹ́lẹ̀ tẹ́ ẹ bá rí fọ́tò yín ẹni ẹ máa pè wọ́n lẹ́jọ́ kíní kan ẹjọ́ kí wá ní kí Mudiru ó ṣe a jẹ́ pé gbogbo orí nẹ́ẹ̀tì ni Mudiru kò sẹ́wọ̀n ẹ wo bí tí fọ́tò Mudiru ń lọ ni ẹ jẹ́ ń bọ́ọ̀sì orí yín lónìí mo fẹ́ fi kíní kan hàn yín lédè Haúsá mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ kíní sì ti dé ọ̀dọ̀ ó dé Amẹ́ríkà ọ̀rọ̀ tí tẹ́ fẹ́ gbọ́ yìí lédè Haúsá ni màá wá túmọ̀ rẹ̀ fún yín ó ti dé Amẹ́ríkà bóyá bẹ́ẹ̀ bá rí ìyá wa Rẹ̀mí tó lọ sí Amẹ́ríkà ìdí ọ̀rọ̀ rèé má ti ń lọ kódà ọ̀rọ̀ tí bàbá Mudiru sọ àwọn ẹ́mbásì Nàìjíríà kọ̀ọ̀kan ní lọ́wọ́ ọ̀rọ̀ tí Tọ́líàtù ìmáàmù Ògbómọ̀ṣọ́ sọ wàláì wọ́n ní lọ́wọ́ lẹ́mbásì kiri Amẹ́ríkà gan rí èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín gbogbo yàmàyàmà tí Dàwúdù Mufti ìwò ń ṣe pátá ni wọ́n rí ẹgbọ́n tọkùnrin ṣe níjọ́ kejì rẹ̀ wọ́n gbé lọ láti ìmọ̀lé ọ̀sẹ̀ méjì ló lò láti ìmọ̀lé kátó kí àwọn olórí Jamali Suna tó gbà ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn wà lé ó yẹ gbọ́ lẹ́nu ẹ̀. yanzu shi Tinubu mata ta arniya ce kuma ko arniya oga ce daga cikin arna ita ma hukuncin da Allah ya ce a kashe ta don mi tana cikin shugabannin arna fasto haka Qur'ani ya magana jagora na kayanci Allah ya kashe su jama'a ya ce wancan fasto ta me matsayin ta jagora ya ce liman me matsayin shi jagora to jagoran kayanci Allah ya kashe su ba irin ahlul kitabin da Allah ya ce a aura bane ita mata Tinubu sannan kuna ganin wanda ya gagara musulunta da ṣe é báyé báyìí a ce musulun tike ne ṣe é gbọ́ báyìí ọ̀rọ̀ tó sọ níjọ́ náà kó tó di pé Tọ́líàtù náà sọ tiẹ̀ wọ́n gbé lọ sí Aso Rock ni but wọ́n tì í mọ́lé ọ̀sẹ̀ méjì ìyẹn arákùnrin tẹ́ ẹ bá rí pé màmá wa lọ sí nígbà wọ́n fi sọ pé genocide àwọn kìrìsìtẹ́nì o màmá lọ sí Amẹ́ríkà wọ́n pè wọ́n fún nípa fídíò tí wọ́n rí wọ́n dẹ̀ translate rẹ̀ fún wọn èmi lọ́rẹ̀ẹ́ ní embassy Amẹ́ríkà Yorùbá wà nù wọn o Haúsá wà nù wọn o èdè Ìgbò náà wà nù wọn o ó ti ní ti Germany bíbáyìí wàláì bí mo fẹ́ gba visa mi láti bíbáyìí fẹ́ travel níjókòó mi ní fìkíní ránṣẹ́ sí wọn wọ́n sì sẹ́ndì ẹ̀ sí mi kò dìgbà bá ṣe wàhálà lọ mo ní wọn lọ́rẹ̀ẹ́ kìtìkìtì gbogbo tó dẹ̀ ń lọ tá à ń sọ lọ́kùn tá à ń sọ lọ́sì tán ṣe bá láṣẹ jù ní wa ó wá ń ṣẹlẹ̀ àbí ò ṣẹlẹ̀ àjàlá ta náà Talia ṣẹ́rí tẹ́ fẹnu dálẹ̀ lẹ́nu ẹ̀sìn Mufti ìwò náà àtọ́bà àwò èyí tí wọ́n lọ sí Saudi tán sọ lórí Ọ̀jájá ó wà l'Amẹ́ríkà ẹ má jẹ́ tàn yín Saudi etí báyìí náà fi bọ̀ wàláì wọn ò kákún àwọn ganan tó invite ìyàwó bàbá wa Ọ̀jájá tí yẹn dẹ̀ lọ Saudi tó bọ̀ ibi ẹ̀kọ́ wọn ti rọrùn ẹ̀ríkà ẹgbà wuyewuye kan mọ́ wọn ò ní sòótọ́ ọ̀rọ̀ fún yín ṣé bí n tẹ́ ẹ fẹ́ ṣe ó ti ṣẹlẹ̀ àbí ó ti ṣẹlẹ̀ ẹ pé rí pípa ó kù kọ́lọ́hún dáàbò bo ìmáàmù Àbíbù àti bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ní kọ́lọ́hún bá wa dáàbò bo
torí ọ̀tọ̀ níbi tẹ́ ẹ fẹ́ kó sọlẹ̀ sí ọlọ́run á mú yín ẹ sì gba kámú nísìn ẹni ìlú Ògbómọ̀ṣọ́ ló kọ́kọ́ ní ìmáàmù méjì àbí bẹ́ẹ̀ kọ́ àìmọye ìmáàmù nílùú ìlú kó tó di ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ ǹjẹ́ ọmọye ìmáàmù tó wà ńbẹ̀ ǹjẹ́ ọmọye ìmáàmù tó wà ń Sábó ǹjẹ́ ọmọye ìmáàmù tó wà lọ́jà gbó ṣé bó Ògbómọ̀ṣọ́ kan náà ni abẹ́rẹ́ o sì ti lẹ́ni bá ń bẹ́ẹ̀ dù ẹ̀sìn tó gbà ìjọ tó gbà ó ní kẹ́ ẹ pa á ẹ wá ti ń fi hàn ní ìsìn ìpele ìwé tí wọn ò bá lò jáàbù ogun ó ṣẹlẹ̀ Tọ́líàtù ó sọ̀rọ̀ ó sì ṣẹ torí àrí kó bóde ó lè bóde kó ṣe ṣó fún mi ó lè bóde kó ṣe ṣó fún mi tàbí kó rán ọmọ rẹ àlùsí ọrùn tí kọ góòlù tí í ṣe Saheed Shittu ó lè rán sí mi ó lọ fẹ́ gbìjà rẹ wàá jẹ sánábà ọ̀rọ̀ tàbí kẹ́ ẹ lọ sí jọ́ọ̀sì kẹ́ ẹ lọ wádìí àǹtí yín bòdà yín tó wà lọ́hùn ká ṣàlàyé bí mo ṣe jẹ́ fún ẹ mi ò rẹ̀ kí n ṣe gbẹ́ anybody wọn ẹni tó bá lè béèrè mi lọ́wọ́ wọn gbogbo ẹnu ni mo fi sọ. so ṣé wọ́n ráwọn ẹni tí Mufti Ìwó tó kó jọ yìí ẹ wo báàjì ẹgbẹ́ wọn ṣé fúláàgì Nàìjíríà náà lò alákòóbá àìtí ìrántí àwọn báńdíìtì tán ó wá lóun fẹ́ kórú àwọn eléyìí fún wa lára àwọn èyí tán ti lò kù tẹ́ni ẹ̀yìn ò dámọ̀ nǹkan kan tẹ́ẹ̀mọ́ tọ́ka sí pé ilé kéwù yẹn lọ dàrú ilé ìwé yẹn lọ dàrú tọ̀hún ẹ lọ dàrú Mufti Ìwó tẹ́ ẹ bá yẹ lè ṣe fún mi o wà láàyè ẹ̀ ní jẹ́nu ogún mi Tọ́líàtù èyí tẹ́ ń wádìí mi ká yẹn ẹ̀ tí ì rí o àfijọ́ tẹ́ ẹ bá rí ìdí mi gidi ni mo tó lè fi yín lọ́rùn lẹ̀ a ní ọba Ògbómọ̀ṣọ́ ó wà lọ́rùn ẹ̀ dìgbí Àbíbù ìmáàmù Ògbómọ̀ṣọ́ ó wà lọ́rùn rẹ̀ dìgbí Tọ́líà n tó sì ṣẹlẹ̀ yìí ìwákùwà lobìnrin máa wá nǹkan oṣù wọ́n wá ṣọ́ọ̀tún wọ́n wá sósì ǹjẹ́ gbọ́ àwọn báńdíìtì kò ní bí wọ́n ti ń bọ̀ ká tó wọ bẹ̀yẹn ọ̀dọ̀ àwọn ọmọ kéékèèké náà wá rí ṣé wọn ò kan oríṣiríṣi ilé kéwú ni ṣé wọn ò kan bẹ̀ tó wá jẹ́ pé léèwé ni wọ́n gbé njẹ́ ò lo sọ̀rọ̀ yí pé léèwé ogun máa ṣẹlẹ̀ tí wọn ò bá jẹ́ kán lò jáàbù tàbí kán fún wọn lásìkò ká máa kírun Abíọ́lẹ̀ ìjọ wo nínú tírà wo ló wà táwọn àfi múlẹ̀ pé gbogbo ẹni tẹ́ ẹ bá ti wá rí o kẹ́ ẹ pa ni ara àwọn Sálàfí wọn ìjọ wọn náà ni o nínú tàwùsá torí àgbàwùsá yín ni ó ní bàbá wa Tinubu ìyàwó rẹ̀ Kírísítẹ́nì ni ó ní kò yẹ kó jẹ́ ìyàwó olórí fún àwọn irú wọn báyẹn wọ́n máa mú wọn pa ni ó yẹ ká pa ni torí pé kì í ṣerú àwọn Kírísítẹ́nì báyìí ni wọ́n ní kí mùsùlùmí ó fẹ́ ẹ gbé fún ẹni tó bá gbàwùsá mi ní pé n tí Donald Trump ń sọ ó mọ tí ń sọ gbogbo fídíò yìí ti dọ́dọ̀ wọn kí lè rí tiwa táwa fẹ́ mú jáde tá a jẹ́ mùsùlùmí kí ni ẹ̀rí tiwa tá a fẹ́ mú jáde abẹ́rẹ́ ẹ̀yin tẹ́ ẹ̀ ní olórí tẹ́ ẹ̀ bọ̀wọ̀ fún àwọn àgbà yín ìgbà kan lẹ́ ti wà láì ròyìn jájẹjàkú máa fi bí sọ̀rọ̀ ẹni yín tẹ́ wá lẹ fẹ́ jẹ gàba lórí wa ṣáwa lè gbà tá a lẹ bá sọ̀rọ̀ nínú obìnrin mùsùlùmí nísìn tí ì bá ṣe àwọn ìyàwó yín tẹ́ ẹ dá sọ̀bù lójú abẹ́rẹ́ ta ni yín ẹ fi kìrìsìtẹ́nì lọ́rùn lẹ̀ ẹ fọ oníṣẹ̀ṣe lọ́rùn lẹ̀ ẹ fọ àwọn obìnrin ìlú lọ́rùn lẹ̀ tí ì bá ṣe pé lẹ́yìn lẹ bá fẹ́ wa lọ́kọ jihadi tẹ́sí lẹ́fẹ́ gbé wà àti ṣẹ̀ríà ẹ̀ nà án lẹ̀ ni n tó bá bá ìlú ilẹ̀ Yorùbá mu ńlá máa múnú ẹ̀ ńláwọ́ èèyàn wa ní ká fọwọ́ sí àìjẹ́ bẹ́ẹ̀ wà láìpẹ́ láìrọ́ ni àwọn obìnrin sì la gbọ́dọ̀ ṣe la gbọ́dọ̀ conclude torí ṣẹ̀ríà tẹ̀ ń gbé bọ̀ lórí àwọn obìnrin lẹ̀ ń gbé bọ̀ tó bá yẹ pé bá rí àwọn obìnrin níta tán wọ aṣọ tí ṣẹ́ẹ̀pù wọn hàn tó kó yín bá dìde ni ẹ wọnú ilé lọ bá àwọn ìyàwó yín ẹ nìkan ṣíṣọ lójú ni kẹ́ ẹ ṣe tẹ́ ẹ ní ṣe ǹjẹ́ gbọ́ ẹ lọ ṣọ́ra yín democracy nǹkan kan wà ń bẹ̀ tẹ́ máa yọ kú o ṣáwọn kìrìsìtẹ́nì lẹ́fẹ́ lé sí lẹ́fẹ́ fi kú lé ni àbọ̀ oníṣẹ̀ṣe lẹ́fẹ́ fi kú lé àbáwá tìjàníyà mọ̀rìkàsí àdàbí súfí àwa lẹ́fẹ́ pa ni ẹ̀yin mélòó náà ni. abẹ́rẹ́ àfi tẹ́ ẹ bá la tẹ́ ẹ fẹ́ ṣe yẹn o ẹ lè wá gbé àwọn ọmọ tó jẹ́ pé wọn ò dábì kankan mọ̀ bàbá oníbàbá ọmọ lóko wọn àyè ń bọ̀ wọn ní bandits ni wọn ní kèfèrí ni àwa ò gbà kíjọba ó tó fọwọ́ sí anything tẹ́ ẹ bá fẹ́ gbé lẹ́lẹ́kan kápẹ̀ wá á dá wọn lóhùn kì í ṣe pé láàkọ ẹ̀sìn kọ́ pọ́n àgbà yín lé àwa náà ò tiẹ̀ lè rẹ̀spẹ́ẹ̀tì gbogbo tẹ́ ẹ bá gbé jáde torí ẹ̀ ń kọ̀ndẹ́mù àwọn ẹni tẹ́ ẹ bá láyé ẹ ti kọ̀ndẹ́mù bàbá tó bí yín lọ́mọ ipò ti di káfíìrì ẹ ti kọ̀ndẹ́mù ànábì fúnra ẹ̀ ẹ wọ́n fẹnu jẹ́ ìsìlámù lásán kẹ́ ẹ mọ́lẹ̀ jáde kẹ́ ẹ ṣó kọ́ndẹ́lẹ́sìn tó ṣẹlẹ̀ ṣé bá jígi ní sọ pé Gumi ò wá ni ṣé bí Oríyọmí Hamzat lòun lọ bẹ̀ ni àmọ́ padà rí àmọ́ padà gbọ́ lórí péèjì rẹ̀ náà ló ti sọ̀rọ̀ lórí péjì rẹ̀ náà ló ti sọ̀rọ̀ talentan ṣẹ́rí ìdìbò tí ń bọ̀ adìadì ẹni máa ṣe pírẹ́sídẹ̀ǹtì rẹ̀ ti mara ẹ̀ ṣùgbọ́n ẹ má jà á ti torí lágbájá
ó ràn lágbájá yìí lọ́wọ́ ǹjẹ́ ẹ mọ nú ẹ̀ ẹni ẹ̀ rìn mọ́ ń lèmi fi lè bá yín rìn bẹ́ẹ̀ ni mo sọ kò sẹ́ni kankan tó ṣẹ̀ mí ṣùgbọ́n n tí àwọn ẹni yìí ti fi sínú ẹ̀sìn kì í ṣe nǹkan tó dáa àìmọye mùsùlùmí gan ò fara mọ́ àìmọye oníṣẹ̀ṣe ò fara mọ́ kì í ṣe ìjà yìí ló ṣẹ́kù dáadáa kì í ṣe tó kù fún wa nìyẹn ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ló kù fún wa ṣùgbọ́n ẹ dákun gbogbo yín ìmáàmù Àbíbù ní Ògbómọ̀ṣọ́ Ọlọ́run dákun kó fi ṣọ́ ẹ̀ ṣọ́ bàbá wa sọ wọn Ògbómọ̀ṣọ́ Ọlọ́run kó bá wa fi ṣọ́ ẹ̀ ṣọ́ ǹjẹ́ ti gbọ́ wọ́n fojú sí la púpọ̀ ẹ wò ẹ lè pè mí màá dá yín lóhùn ǹjẹ́ ti gbọ́ ọ̀rọ̀ mi ò jù báyìí lọ Ọlọ́run ẹlẹ́dà yóò bá wa tu àwọn èèyàn wa nínú Ọlọ́run ó sì darí àwọn ọmọ yìí yóò darí wọn dé láyọ̀ àtàlàfíà nǹkan kan ò ní ṣe wọn lágbára Ọlọ́run bàbá tó sì kú yìí Ọlọ́run rẹ̀ ìdílé wọn lẹ́kún Ọlọ́run ó sì rẹ̀ gbogbo ẹ wò èmi ò tí ì rẹ́ni tí ò gbé kinní yẹn àwọn yíbò gan gbé ẹ wo tó ṣẹlẹ̀ l'Amẹ́ríkà lórí àwọn ọmọ tó jẹ́ pé ilé ẹgbẹ́ mùsùlùmí ní tí wọ́n rí níjọ́ kejì rẹ̀ wọ́n ní what àwọn náà sì lọ àwọn ọmọ kékèké bíi tiwọn teenager ni wọ́n lọ sí ilé ìwé àwọn mùsùlùmí ṣẹ́ra kò bá tẹ̀ ń ṣe fún wa tẹ́ ń ṣẹ̀sìn tẹ́ lẹ́ǹṣẹ̀sìn ẹ̀yin Sàláfì ẹ wo tán dálẹ̀ lẹ́ni California lórí ọ̀rọ̀ ń tó ṣẹlẹ̀ yìí náà ni o alóyìnbó bíi mẹ́ta ó ti gbé fọ́tò bàbá yìí wọ́n ti sọ̀rọ̀ tí mo rí má yẹn fẹ́ èmi ò rí bí tó yìnbó tí máa wò tí máa ṣe bí ẹni fẹ́ sunkún rí lára ẹni yẹn ni very young man ó nírú kí ni tó ń ṣẹlẹ̀ báyìí ó nínú gbogbo àwọn ẹni tó kọ́ ṣé kìrìsìtẹ́nì wà ṣé mùsùlùmí wà nù wọn ni àsìkò wa tó táwọn ò mójútó ṣé ẹ rí ọ̀tọ̀ lẹni tí yóò dá nǹkan lẹ̀ tí yóò fẹnu dá nǹkan lẹ̀ ọ̀tọ̀ lẹnu tí yóò máa jìyà ẹ̀ káti ẹ̀ wálẹ̀ lọ́wọ́ sí kinní ẹ ti fẹnu dáràn ẹ ní kọ́kọ́rọ́ àlùjánnà lọ́wọ́ ẹ ní kọ́kọ́rọ́ Jerusalem lọ́wọ́ ẹ láṣẹ lórí anybody ṣé ẹ dáwọn nǹkan tẹ́ ẹ kó jọ yìí ìwọ ni kó mọ o ìwọ ni kó mọ Sunday Igboho tó bá fẹ́ sán ṣòkòtò rẹ̀ sán dáadáa tó bá mọ ìgbẹ́jàngbara ló fẹ́ ṣe mọ ìlú tó máa fi àwọn èèyàn rẹ̀ há tó sì máa mọ̀ tó máa sì kí ọ Ààrẹ Gani Adams ibi ẹ bá fẹ́ ṣọ́ ni ẹ ṣọ́ o táwọn náà wọ́n wá láwọn ti ní aláàbò tiwọn ẹ má dọ́dọ̀ wọn n tó fẹ́ pè lónìí pé Christian náà kò mú aláàbò wá àwa ò gbà yẹn nílẹ̀ Yorùbá agbára tẹ́ ẹ bá ní ẹ sá kíjọba orí yín ká pè yín ká gbéṣẹ́ fún yín ǹjẹ́ gbọ́ àwọn òṣèlè rí àmọ̀yá ará Turkey kan ò ní wá ṣe security fún wa Nàìjíríà ará Iran kan ò ní wá ṣe security fún wa ní Nàìjíríà ìjọ Iran ò lè wá ṣe ìjọ Palestine kò lè wá ṣe security fún wa ní Nàìjíríà ìjọ ICC kò lè wá ṣe security fún wa ní Nàìjíríà ǹjẹ́ ti gbọ́ Mufti Ìwó ibi ó bá ti ráwọn ọmọ mọ́tò tí ń kó igbó tí ń kó àtíkè ó fìtì rẹ̀ bàjẹ́ ó tètè gbá mú gidi iṣẹ́ ọdẹ ilẹ̀ Yorùbá ò mọ gbogbo èyí ká Mufti Ìwó wàláhì ò mọ gbogbo èyí ká torí bá bí yín léèrè ìjọ wo lọ́jà ibi báyìí nínú ìlú Ìwó yẹn rẹ̀ mọ́ ẹ wàá fi àwọn ọmọ tẹ́bí èèyàn òjò lójú ẹ wàá lẹ́ẹ̀fẹ́ fi ṣe security fún gbogbo ìlú tí kìrìsìtẹ́nì wà tó ní ṣẹ̀ṣẹ̀ wà ṣé bá gbọ́ pé wọ́n ní wọ́n mọ àwọn Yorùbá mọ àwọn ẹni tí wọ́n tẹ̀lé báńdíìtì wọlé abẹ́rẹ́ àjàlá ta ń nà ọ́ gbogbo tá a bá ń wá nílẹ̀ Yorùbá tí ń bá ń sọnù á máa dọ́dọ̀ ẹ̀yin méjèèjì á máa wá dọ́dọ̀ ẹ̀yin méjèèjì ẹ lè pè mí lẹ́jọ́ o n tó ń ṣẹlẹ̀ là ń sọ tí mo bá rí fọ́tò mi lọ́dọ̀ yín ẹ ní nǹkan tẹ́ fẹ́ sọ lórí ọ̀rọ̀ mi ni ìyẹn ò fàjà ṣùgbọ́n má gbé fọ́tò mi má sọ̀rọ̀ mi má ṣe gbà mí wàláhì ẹ purọ́ bàbá Mùdírù ti kárí ayé fọ́tò wọn ti kọjá bẹ́ẹ̀ ṣe ń sọ àti tó bá lù lára wọn àti tó kù díẹ̀ káàtó wọ́n sì ń lò ó ta ni yín. Dr. Gumi mi ò kì í ṣe alájọsọ Dr. Gumi mi kì í ṣe alájọṣe pẹ̀lú Dr. Gumi mo fi Ọlọ́run ọba búra Dr. Gumi ò mọ̀ mí mi ò mọ̀ Dr. Gumi rí mo fi Ọlọ́run ọba tó ní gbogbo nǹkan mo fi búra mi ò ní kọ́ńtàkì Gumi lọ́wọ́ Gumi ò ní kọ́ńtàkì mi lọ́wọ́ mo fi Ọlọ́run ọba tó ní gbogbo nǹkan mo tún fi búra lọ́jọ́ tí Gumi wá sí Ìbàdàn yẹn I did not know he was coming to Ìbàdàn he didn't know I am coming to the conference mo tún fọ Ọlọ́run ọba búra èmi àti Gumi ò ya fọ́tò kẹ̀kẹ́ gan ẹ rí i pé gbogbo àwọn tẹ́ ń pariwo pé Ajígini ló gbé Gumi wálẹ̀ Yorùbá wọn ò rí fọ́tò kẹ̀kẹ́ mú wá báyìí wọ́n mú fọ́tò kan wá níbi tẹ́mi àti Gumi ti ṣe fọ́tò wọ́n kàn lọ mú fọ́tò Gumi individually wọ́n mú fọ́tò tèmi náà separately wọ́n mú fọ́tò tèmi náà separately wọ́n kàn gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn ṣùgbọ́n pé èmi àti Gumi kódà mi ì bá Gumi lọ́wọ́ ń jọ yẹn báyìí lọ́jọ́ conference yẹn mi ò jókòó pẹ̀lú ẹ̀ gan mi ò sọ̀rọ̀ pẹ̀lú Gumi mi ò exchange number pẹ̀lú Gumi mi ò ní conversation kankan pẹ̀lú Gumi I attended the conference I met Gumi there mo fi Ọlọ́run ọba búra èmi gẹ́gẹ́ ni mo tún sọ fáwọn tá a jọ jókòó wípé kí ló tẹ́ pé Dr. Gumi wá sí ilẹ̀ Yorùbá ní irú àsìkò yìí àti irú tá à ń gbọ́ nípa ẹ̀ mo ní wọ́n lájẹ́ kí Gumi sọ̀rọ̀ bí o káàtì ẹ̀ fi gbọ́ tẹnu ẹ̀ ó dẹ̀ sọ̀rọ̀ ní tí Gumi sọ lèmi ń sọ̀rọ̀ lé lórí wípé gbogbo ohun tóun ń ṣe gọ́ọ̀mẹ̀ntì mọ̀ sí tó bá jẹ́ yí pé gọ́ọ̀mẹ̀ntì ò mọ̀ sí gbogbo tóun ṣe gbogbo ibi tóun lọ lòun kọ́ ọlọ́pàá lọ́wọ́ ó ní ṣe bí federal government ló ní ọlọ́pàá
wípé ṣé bí wọ́n release àwọn ọlọ́pàá fóun ni ẹ̀yin náà gbọ́rọ̀ ọ̀rọ̀ yẹn ẹni tó bá gbọ́rọ̀ tó bá jẹ́ wípé kì í ṣe pé content ló fẹ́ máa ṣe ọ̀rọ̀ tó bá gbọ́ náà ló máa ṣiṣẹ́ lé lórí náà. mo ní Gumi ní constitutional right láti lọ anywhere ní Nàìjíríà as long as tí òfin Nàìjíríà tíjọba Nàìjíríà ò bá declare yẹn ní wanted lè tíjọba Nàìjíríà tófin Nàìjíríà tí ò bá gbé báànù lé ẹnìkan lórí pé àwọn báànù ẹ̀ pé kò gbọdọ̀ débi báyìí òfin kankan ò sọ pé kẹ́nìkankan sọ wípé kó má débẹ̀. That was my stand and mo dẹ̀ dúró lórí stand yẹn mi ò mọ Gumi rí mi ò bá Gumi sọ̀rọ̀ wallahi tallahi fún mi la kódà mi ò mọ̀ pé Kaduna ni Gumi gbé mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé Kaduna ni Gumi gbé ni mi ò mọ̀ bí kí Gumi gbé Gumi ò mọ̀ kó tẹ́ ẹ̀ mọ̀ mi èmi ni mo mọ̀ ní mímọ̀ wípé wọ́n ń pariwo ẹ̀ lórí social media kò mọ̀ mí àjọ lájọsọ àjọ ní àjọṣe kankan. tí ẹ ń fi ọ̀rọ̀ security ṣe content aráàlú yín òun ni ẹ̀yin tí ó jẹ́ wípé ẹ ní ọ̀rọ̀ míì tẹ́ ẹ̀ rán ju ọ̀rọ̀ kẹ́ ẹ máa parọ́ máa wá kan lórí ọ̀rọ̀ Gumi lọ. àwọn tí wọ́n gbé Gumi wá sílẹ̀ Yorùbá ẹ gbé Gumi wá síbàdàn wọ́n ti jáde wọ́n ti sọ̀rọ̀ wọ́n láwọn ni Yorùbá concerned scholars ẹni tó dẹ̀ jẹ́ èèyàn pàtàkì nínú àwọn èèyàn yẹn ó ti jáde ó ti ṣàlàyé wípé Ajígini ò mọ̀ sí gbígbé Gumi wálẹ̀ Yorùbá mi ò mọ̀ sí gbígbé Gumi wálẹ̀ Yorùbá mi ò mọ̀ Gumi rí mo fi Ọlọ́run búra kò ń ṣe pé torí pé èèyàn bá láyà ni ó fi wá sọ wípé n tí ò ṣe tí a bá ló ṣe ni ó wà lóhun lòún ṣe ṣùgbọ́n kò ń ṣe pé mò ń bẹ̀rù tó bá jẹ́ wípé mo mọ̀ Gumi rí tó bá jẹ́ pé mo mọ̀ ń pa bí Gumi ṣe wá sí Ọ̀yọ́ state màá sọ pé mo mọ̀ ń pa ẹ̀ mi ò mọ̀ ń pa bí Gumi ṣe dé Ọ̀yọ́ state mi ò mọ̀ ń pa bí Gumi ṣe wá sí Ìbàdàn mi ò lè bẹ̀rù ẹnì kankan kí n tí mo bá ṣe kí wá sọ pé mi ò ṣe mi ò dẹ̀ wá lè láyà nítorí pé mo láyà n tí mi ò wá ṣe tán sọ pé mo ṣe kí wá sọ pé mo ṣe náà nìyẹn no kò yẹ pé mo ń bẹ̀rù ní ìbẹ̀rù ẹnì kankan ju ẹ̀rù Ọlọ́run bá nìkan lọ ṣùgbọ́n mo tún búra òní ní 22nd of May 2026 mo tún búra fún gbogbo ọmọ Nàìjíríà mo tún búra fún gbogbo ọmọ ilẹ̀ Yorùbá wípé ìní ẹ̀ńkántà kankan pẹ̀lú Gumi now gbogbo ẹ̀yin tẹ́ wọ́n ń pariwo mi tẹ́ ń dákọ̀ Ajígini ẹ jẹ́ sọ fún lónìí wípé ìntẹ́ ń ṣe yẹn ẹ wà concerned about security Nàìjíríà ẹ fi ń ṣe content ni ẹnìkan ìkànnì àwọn àfáàlẹ̀ Yorùbá tó ń pariwo kí sẹ́ni àwọn sẹ́ẹ̀fù a gbọ́ wípé wọ́n jí ọmọ rẹ̀ gbé rí ṣé Gumi ti wálẹ̀ Yorùbá ń gbà yẹn ni gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní Èkìtì bóyá dókítà kan tí wọ́n ní wọ́n pa lẹ́kìtì Gumi ò tí wálẹ̀ Yorùbá ń gbà yẹn so ẹ má sọ kí ni ìdí content ẹ má personalize the issue yìí ẹni tẹ́ bá fẹ́ bájà ẹ bájà direct stop the incitement ẹ stop kẹ́ ẹ mọ́ de àwọn èèyàn sí wa ẹni tó bá jẹ́ èèyàn pàtàkì tó bá dára ẹ̀ lójú tó bá fẹ́ jà yóò jáde tán yóò jà ní ìwọ tó ń pariwo kí yẹn kìnìkan tó bá jẹ́ wípé torí gbogbo bí Gumi bá lọ lẹ́ẹ̀fì sọ̀rọ̀ Gumi àti bàbá Ọbásanjọ́ wọ́n jọ ya fọ́tò ṣé bandit ni bàbá Ọbásanjọ́ náà Gumi àti bàbá wa Ìmáàmù Ẹ̀gbá bàbá wa Báńgbọ́lá àgbàlagbà àfàgbà Báńgbọ́lá wọ́n jọ ya fọ́tò ẹ̀ ṣe declare àwọn náà bandit àwọn tí wọ́n wà ní conference yẹn tí wọ́n ṣe program gẹ́gẹ́ Professor Ladosu of University of Ibadan wọ́n wà ń bẹ̀ Professor Usman tó jẹ́ chief imam University of Ibadan wọ́n wà ń bẹ̀ so ìjókòó yẹn kì í ṣe ìjókòó rọ́bítà kọ́ lónìí ìjókòó yẹn mo mí ní rọ́bítà ní rọ́bítà tá a ṣẹ̀ṣẹ̀ dálẹ̀ tó jẹ́ branch rọ́bítà táwọn bàbá wa rọ́bítà ò tí bẹ̀rẹ̀ ń gbà yẹn tí Gumi fi wá ẹ̀ka tó ti ń kọ́ káàkiri lórí social media pé àwọn rọ́bítà àwọn ní rọ́bítà ni wọ́n lọ gbé Gumi wá sílẹ̀ Yorùbá ẹ bẹ̀rù Ọlọ́run kó ṣe pà ń bẹ̀rù yìí àwa táwa kóra jọ tá a jẹ́ rọ́bítà yìí yìí kẹ́kẹ́ ò lè stop rọ́bítà yẹn gbàgbé ẹ̀ yín kẹ́kẹ́ ò lè stop rọ́bítà yẹn àdá rọ́bítà yẹn àdálẹ̀ lórí aburú kankan àdá rọ́bítà yẹn àdálẹ̀ lórí pa afẹ́ ti àwọn àgbàlagbà tàná ṣubú báwọn máa àwọn àgbàlagbà làwa náà mo tún declare fún gbogbo ọmọ Nàìjíríà lónìí pàápàá jùlọ ilẹ̀ Yorùbá kò ń ṣe pé torí pé mo ń bẹ̀rù ni mo sọ pé mi ì mọ Gumi rí ṣùgbọ́n ìyìn lè torí pé mo láyà kí n wá sọ wípé mo gbé Gumi wá nígbà tí ó ṣe mi mo gbé wá tí wọ́n ṣe mi mo gbé wá màá ní èmi mo gbé wá tí n bá ṣe mistake kò ná mi ní nǹkan kan láti tọrọ apology lọ́wọ́ ọmọ Nàìjíríà lọ́wọ́ gbogbo ilẹ̀ Yorùbá ká ní mo mọ̀ nípa gbígbé Gumi wá tí gbígbé wa rẹ̀ tí ò wá ṣèso dáadáa máa jáde máa ṣe apology but mi ò mọ̀ nípa bí wọ́n ti gbé Gumi wá àwọn tó dẹ̀ gbé Gumi wá wọ́n ti jáde wọ́n ti declare ara wọn pé àwọn táwọn gbé Gumi wá rèé tí wọ́n dẹ̀ torí ẹ̀ gbé Gumi wá ni wípé àwọn gbé Gumi wá nítorí táwọn náà ń gbọ́n pa rẹ̀ tí ò dáa téèyàn bá ń gbọ́ nǹkan pa èèyàn tí ò dáa the best thing téèyàn lè ṣe òun náà ni pé kéèyàn pe ẹni yẹn wọ́n dẹ̀ pé wípé Gumi ọya wá sọ̀rọ̀ nípa wípé wọ́n ní òun lọ negotiate pẹ̀lú àwọn bandit olórí burúkú ẹ̀dá ló máa ní táwọn bandit ń ṣe ìdá olórí burúkú ẹ̀dá ló máa support àwọn bandit pẹ̀lú tí wọ́n ń ṣe gbogbo ẹnikẹ́ni tó bá ń support bandit gbogbo ẹnikẹ́ni tó bá ń support terrorist gbogbo ẹnikẹ́ni tó bá ń support kidnappers lágbára Ọlọ́run ilé àtọ̀nà rẹ̀ yóò dàrú ayé rẹ̀ yóò dàrú beyond repair àwọn tẹ́lẹ̀ àwọn ẹ̀dá ẹgbẹ́ oníwàásí ilẹ̀ Yorùbá lẹ̀ kí ni result yẹ àwọn bàbá yìí pé ìwọ̀n náà ni àmọ́ motive yìí náà tẹ́ fi dálẹ̀ náà èyí tẹ́lẹ̀ ẹ̀dá ẹgbẹ́ oníwàásí ilẹ̀ Yorùbá ń tẹ́ fi gbé kalẹ̀ ìkànnù rẹ̀ náà ni pé àwọn bàbá àwọn nǹkan kan ń bọ́lẹ̀ ṣùgbọ́n nítorí pé àníyàn yìí ò dá ẹ̀ lè dúró déédéé ẹ̀ wà upright
àìní uprightness yín yẹn àìní upright yín yẹn kò jẹ́ succeed but this Robita it has come to stay ẹ gbàgbé ẹ no matter the attack no matter the hatred no matter the manipulation no matter the propaganda against this new established Robita so ẹ̀yin ẹ̀yẹ wa nílẹ̀ Yorùbá ètò ààbò wa ẹ má sọ di content yìí o ẹjọ́ wa concern ni o ìyẹn ló fà tó fi jẹ́ pé gbogbo ẹni tó bá fẹ́ gbalẹ̀ wálẹ̀ gbogbo ẹ̀kọ́ ni ó mọ̀ fi pariwo jáde àti lọ́nu gbọ́ báyìí àti lọ́nu gbọ́ báyìí ariwo lásán nìyẹn tẹ́ ẹ bá kó ẹgbẹ́ security jọ ẹ wo bàbá wa mufti ilẹ̀ Yorùbá Ìdó àti Delta nísìn Sheikh Daud Malasan wọ́n ti kó àwọn security jọ ẹ wo àwọn míì náà nílẹ̀ Yorùbá náà oríṣiríṣi Àmọ̀tẹ́kùn gbogbo wa ní kájọ pawọ́pọ̀ banditry terrorism kò ní nǹkan ṣe pẹ̀lú pé ẹ̀sìn kan ni banditry terrorism kò ní nǹkan ṣe pẹ̀lú pé ẹ̀yà kan ni ìkáwánu Yorùbá olóríire wà nù Yorùbá ìkáwánu Haúsá olóríire wà nù Haúsá ìkáwánu Yíbò olóríire wà nù Yíbò ìkáwánu Fúlàní olóríire wà nù Fúlàní so banditry terrorism kò ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀yà bẹ́ẹ̀ ni kò ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀sìn ìkáwánu mùsùlùmí olóríire wà nù mùsùlùmí ìkáwánu Christian olóríire wà nù Christian ìkáwánu ẹ̀yàn ẹlẹ́bọ olóríire wà nù ẹ̀yàn ẹlẹ́bọ náà so ọwọ́ bẹ̀rù mi ò bẹ̀rù but mi ò mọ Gumi yìí tí mo kàn sọ ni pé tó bá jẹ́ pé gbogbo wa la wà concerned nípa security lóòótọ́ yìí tí Gumi sọ lọ́yẹ kí gbogbo wa ká sẹ́ǹsì ọpọlọ wa ká wò pé okay government should come and tell us about Gumi not Ajigini come and tell us about Gumi you are just ranting èyàn mọ̀ lérí ẹnì kankan a person someone with his sanity lérí kó máa wá sọ báyẹn when someone comes out always comes out tí n sọ wípé government knows about what I am doing government knows that I am negotiating with those people if someone can come out saying that publicly tá a dẹ̀ rí wípé government in support yẹ government in kó ọlọ́pàá fún wherever he goes along with Nigerian police and who controls Nigerian police federal government tó bá jẹ́ pé gbogbo wa are concerned about tá a bá wà concerned about security lóòótọ́ tá a dẹ̀ sincere ẹnìkan kọ́ la máa pariwo ẹgbà wá o sẹ́mi wá balẹ̀ o sọ́kẹ́ wá balẹ̀ o alábòsí ni wọ́n máa tó sọ bẹ́ẹ̀ yẹn hypocrisy ló ń ṣe you are hypocrite ni ọ ìwọ́n tó ń pariwo sọ́kẹ́ yín balẹ̀ o ẹgbà wá o ìjọba náà yẹ kó bi léèrè náà o ìjọba náà yẹ kó bi léèrè náà o state government wọ́n mọ̀ pé Gumi wọ Ìbàdàn wọ́n mọ̀ pé Gumi wọ Ọ̀yọ́ state particularly wọ́n mọ̀ pé Gumi wọ Ìbàdàn tó jẹ́ capital state Ọ̀yọ́ adẹ̀ ní governor lọ́yọ́ tó jẹ́ chief security of the state ìwọ àfáà tó ń pariwo yẹn ó dẹ̀ ń ṣe bí illiterate ó dẹ̀ ń ṣe bí ignorant ó kàn rant àti gbogbo ẹ̀yin tẹ́ ń rant tẹ́ ń ṣe bí ignorant ẹ̀ ń ṣe nǹkan tó jẹ́ pé táwọn ọmọ yín bá padà rí lọ́jọ́ la pé this was what your daddy partaked in yóò dẹ̀ máa dùn ọmọ yẹn pé how did daddy reason like this how did mom reason like this and chief security of the state who happens to be the governor of the state baba wa engineer Seyi Makinde he knew about presence and arrival of Gumi sí state yẹ kò dẹ̀ sọ pé ó yẹ detain ẹ̀ mọ́lẹ̀ federal government mọ̀ pé Gumi move from a place to another federal government ò ṣe kankan lórí ẹ̀ why Ajigini why Mufti why Waziru Iwo why Babalagbeni all of you tell sọ pé they should go and arrest Ajigini they should go and arrest Waziru Iwo they should go and arrest Mufti they should go and arrest Babalagbeni kí la ṣe nǹkan tí mo sọ lórí ọ̀rọ̀ Gumi òun náà ni wípé ẹja ronú dáadáa lórí ọ̀rọ̀ Gumi yìí o kí gbogbo wa ká ronú pẹ̀lú tí ń sọ wípé gọ́ọ̀mẹ̀ntì mọ̀ sí tó ń ṣe o ẹ̀kọ́ tẹ́mi dẹ̀ kọ́ wọ́n ń pè nǹkankan ní entrapment yẹn ó wà entrapment ó ní kí àwọn elétò ààbò báyà wọn ọlọ́pàá báyà wọn custom báyà ìjọba kí wọ́n ní kẹ́nìkan kọ́ lọ commit offence kan kọ́ lọ wù ọ̀daràn kan nítorí nǹkan kan tá fẹ́ fàyọ̀ ń bẹ̀ ó wà náà wẹ́bẹ̀ lọ àwọn èèyàn náà fásàlú alàvikiri nǹkan tó ń la talamun entrapment wà náà ẹja ronú ẹ mọ̀ sọ di content gbogbo tẹ̀ ń sọ yẹn kò lè yield kò lè ṣe sórí kankan kò sì nílọ síwájú kankan tó fẹ́ mú bá ètò ààbò kẹ́ ẹ máa parọ́ mẹ́ni tí ò dáràn ẹlòmíì ní ẹ lọ arrest Ajigini na so dem dey arrest tí wọn bá lè arrest mi wá arrest mi wọ gẹ́gẹ́ tó mọ̀ pé ọ̀dọ̀ olójú ọmọ tó fi lè sọ wípé Ajigini ọ̀sẹ̀ ọ̀dàlúrú lọ sọ fúnjọba náà wá report me kí ni pé ká ẹ̀ka dùn lórí social media kẹ́ wàá máa kàn fi make content ẹ mọ̀ pé táwọn èèyàn fẹ́ gbọ́ nìyẹn náà amọ̀lẹ́ kéwú tí ó sọ̀pọ̀ amọ̀lẹ́ kéwú tí ò fẹ́ gbó kọ wa àmọ̀ ẹ̀yin ọmọ kéwú tẹ́ ń gbìjà àwọn àfáà yín lódì tẹ́ ẹ̀ fẹ́ gbórúkọ wa náà àmọ̀ ẹ̀yin ẹ̀yà tẹ́ ń gbọ́rọ̀ sódì tẹ́ ẹ̀ fẹ́ gbórúkọ wa náà tó jẹ́ pé tẹ́ ẹ bá gbọ́ nǹkan kan kò bá jẹ́ pé wọ́n fi parọ́ mọ́ wa ni ẹ sáré máa ṣí ààrẹ ni inú yóò sáré máa dùn ni àmọ̀ ẹ̀yin àfáà ńlẹ̀ Yorùbá yìí náà tínú yóò dùn sí bọ́lá ṣe ṣe wá kí ẹ ṣe pé mo ní bọ́lá ṣe ṣe wá pé alówó lọ́wọ́ mi ò kílé mo owó ṣùgbọ́n èmi sámọ̀ wípé nínú ẹni tọ́lọ̀ ń ṣàánú
nínú ẹni tọ́lọ́ ń ṣàánú lèmi Almudiru ọmọ Ajígini wà. So pé ẹ̀ ń kàn ń sọ gbogbo ẹ̀dí kọ́ńtẹ́ǹtì ẹ̀ ràn ìlú lọ́wọ́ o ẹ̀yin tẹ́ ń sọ ètò ààbò Nàìjíríà ètò ààbò Yorùbá tẹ́ ń sọ di kọ́ńtẹ́ǹtì ẹ̀ ràn ìlú lọ́wọ́ kẹ́ ẹ lọ́mọ ẹgbẹ́ òdì fídíò rọ́ kẹ́ ẹ máa tó pariwo pé wọ́n tún ti dé o nìbàdàn o wọ́n tún ti dé o lẹ́kọ̀ọ́ wọ́n tún ti dé lọ́sùn ẹ̀ stọ́ọ̀pù ṣíṣe bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ò ní borí ire bọ̀ ọbẹ̀ gbogbo ẹni tó bá sọ ihun tí ń pa àwọn kan láyà di kọ́ńtẹ́ǹtì tó wọ́n máa fi jẹun oúnjẹ òfò ní jẹ gbogbo ẹnikẹ́ni tó bá sọ ìpayà ìlú tó bá sọ di pé ń lo wọ́n máa fi ṣe kọ́ńtẹ́ǹtì tó wọ́n fi máa bọ́yàwó bọ́ ọmọ bọ́ ẹbí ntẹ́yẹ̀ bá kó bọ̀ ọbẹ̀ kò ní jèrè ẹ̀ torí pé ọ̀bọ ìjèrè bọ̀ lẹ́yìn ọkọ̀ ẹ já wa concerned about security Nàìjíríà lápapọ̀ ẹ já wa concerned about security ilẹ̀ Yorùbá ẹ má ṣàwẹ́wà mọ́ ẹ má ṣe sarcasm ẹ má fi ọ̀rọ̀ security ṣàwàdà gbogbo ẹnikẹ́ni mo tó sọ gbogbo ẹnikẹ́ni ilẹ̀ Yorùbá ó jẹ́ scholar ni o ó jẹ́ olówó ni o ó jẹ́ olóṣèlú ni o tó bá wù kílẹ̀ Yorùbá wọn má nísinmi ẹni yẹn ò ní nísinmi. ìrówó yẹn ẹ dákun ẹ jọ̀ọ́ a lè rí 20 ẹ dákun kò síbi dáadé fẹ́ rí 20 ẹ dákun. hello. ó ti jẹ́ gbọ́ mi. mo gbọ́ yín ẹ jọ̀ọ́ èlò ní ká wá owó yẹn ti pọ̀jù a lè rówó yẹn. 20 million 20. ẹ dákun ẹ jọ̀ọ́ a lè rí 20 ẹ dákun kò síbi dáadé fẹ́ rí 20 ẹ dákun jọ̀ọ́ torí tọ́lọ́run. ọ̀rọ̀ dákun kò sí ní ṣé ní ọ̀jẹ̀ dákun ni àbí kí náà fẹ́fẹ́. mo mọ̀ pé rárá mo mọ̀ pé ẹ̀jẹ̀ dákun bọ̀ jọ̀ọ́ dákun jọ̀ọ́ èlò ní ká wá sí ìyẹn. 20 million kò sí kálẹ̀ bíi 20 million ṣé bọ́ mi. dákun jọ̀ọ́ torí tọ́lọ́run. ṣé kí ni ọ̀fẹ́fẹ́ máa ṣe kẹ́ pọ̀ bẹ́ẹ̀ yẹn gidi ní sẹ́bọ̀ ni agídí ni ìwọ. ẹ jẹ́ ká wá pé kó pé 3 dákun. Hello? Kó pé 3. ọ̀rọ̀ tirikọ́ mo fi ọlọ́gbúra sọ́rí tó bá kò ní fẹ́ ẹ̀yà èmi ọ̀pá ẹ̀yà èyí tó bá kò ní sọ̀rọ̀ ọ̀rọ̀ gidi. dákun òun náà ọ̀rọ̀ gidi náà mò ń sọ dákun jọ torí tọ́lọ̀ dùwàlà. jọ́mẹ́lò lónìí jọ́mẹ́lò ọgbẹ́ tó ti tó ó sọ fún báyìí ọgbẹ́ 2 million kẹ́sẹ̀ ọ̀rọ̀ 2 million kẹ́sẹ̀ 20 million náwó rẹ̀ tó bá fẹ́ ìyá rẹ̀ 20 million ní kò ní tó bá kò ní fẹ́ lónìí ká ó dùbú ìyá rẹ̀ dákun jọ torí tọ́lọ̀ dákun jọ. torí ọtí gbọ́ kí ni ẹni o ti sọ fún ọ. bẹ́ẹ̀ mo gbọ́ gbogbo tó ń sọ fún mi dákun jọ 3 ni a lè 3 ká wá 3 dákun. dákun jọ jọ torí tọ́lọ́ já wá 3 ká gba ìyá wa dákun jọ. hello. yes ma. ọ̀nà mi lẹ́gbàá gidi nígbà yẹn ẹgbà mi ò jẹ́ rí. hello. yes. sọ́gbọ́n yẹ ẹ̀sẹ̀ sọ́gbọ́n. yes. sọ́kùọ̀. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò Olúṣọ̀lá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o. ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. kálẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.